ẹni tó ju àdó àbí òun ló mọ ibi tó ti rádò òun náà lè jáde kó sọ pé Teribiyah ni ló fóun ládò. àdó. wípé àdó. tí àpéjọ àwọn ọlọ́dẹ tí wọ́n bá tógún tí wọ́n tó ọgbọ̀n tí wọ́n ń ṣe nǹkan. tí àwọn ọlọ́dẹ tí wọ́n bá péjọ tí wọ́n pógún tí wọ́n pọ̀gbọ̀n tí wọ́n ń ṣe nǹkan. ẹnìkan wá ní púpẹ̀ ṣubú lulẹ̀. ẹnìkan wá ṣubú lulẹ̀ nínú wọn. ẹnìkan wá yọ àdó. ẹnìkan wá yọ àdó. kò sí mọ̀ nbẹ̀. kò sí mọ̀ nbẹ̀. ṣe bọ́lọ́dẹ ni. ọdẹ ni wọ́n. ọlọ́dẹ ni gbogbo wọn. táwọn ní àwọn eléégún. táwọn eléégún. tá bá ń ṣe nǹkan kan. tá bá ń ṣe nǹkan kan. á pọ̀. tó pọ̀. tẹnìkan ṣubú lẹ́nu wọn. tẹnìkan ṣubú lẹ́nu wọn. tẹnìkan nu wọn bá yọ àdó. tẹnìkan nu wọn bá yọ àdó. bá a láìfi. bá a láìfi. òtórí eléégún ni wọ́n. àwọn onígunnu. àwọn onígunnu. tá bá ń ṣe nǹkan. tó bá ń ṣe nǹkan. tẹnìkan ṣubú lẹ́nu. tẹnìkan ṣubú lẹ́nu wọn. tẹnìkan wá yọ àdó. tẹnìkan wá yọ àdó tó sọ sẹ́nìkan lápò. bá a láìfi. kó bá a láìfi torí pé onígunnu ni wọ́n jọ ń ṣèkùnú papọ̀ ni. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn láwùjọ àfa. àwọn láwùjọ àfa. kankan wá ṣẹlẹ̀ sáfà kan. kankan wá ṣẹlẹ̀ sáfà kan. àfa kan wá yọ tírà lápò. àfa kan wá yọ tírà lápò. kò yọ tẹ̀sùbá. kò yọ tẹ̀sùbá. àdó ló wá yọ. àdó ló wá yọ. Teribiyah àti nìkan wá ṣe náà ni wọ́n fi àdó náà má dó dá. Allahu Akbar. A'udhu billahi minash shaitanir rajim. èmi ò. ẹnìkan ní Teribiyah àti ẹnìkan ṣe yẹ òun náà ni ẹnìkan lọ mú àdó wọ́n fi àdó sí kinní kan. ṣé Teribiyah àti ẹnìkan wá ṣe nù. ṣé Teribiyah àti ẹnìkan wá ṣe nù. ṣé Teribiyah àti ẹnìpolówó náà nù. ṣé Teribiyah àti ẹnìpolówó náà nù. ẹnìkan nù yín mú àdó. náà nìkan nù yín mú àdó. A'udhu billahi. Number one. ìbéèrè tó béèrè yẹn àti ẹni tó sọ pé wọ́n kóyàn mẹ́wàá lọ síra wọn nìkan ọlọmọsá wọn béèrè ni adẹ ti ṣàlàyé fún yín. ẹni tó sọ wípé wọ́n kó àwọn kan lọ sí mísírà wọ́n kóyàn mẹ́wàá lọ àwọn kan ò lọ ìbéèrè ni ká sì ṣàlàyé fún yín. àwa ṣàlàyé taládò náà. àwa ṣàlàyé taládò náà torí béèrè ló náà. àkọ́kọ́ ní tí mo kọ́kọ́ fẹ́ sọ ni pé nǹkan tí ẹ béèrè yẹn ó ṣe déédéé ká sọ pé náà pé à ń polówó kíwú pé ká tíra ìka kíwú ká jà fà àdẹ̀wà ara àfà tó gé yẹn lórí tó kún yẹn wẹ́lẹ́wẹ́lẹ́. ìta béèrè yẹn ó ṣe déédéé wípé ṣé ẹ mọ̀ pé à ń sọ pé kẹwàá kíwú káwá kíwú ká jà fà à ń pè àwọn èèyàn sí kíwú pé kí wọ́n wá kíwú kí wọ́n wá jà fà nínú bẹ́ẹ̀ àjẹrà àfa tó géèyàn lórí. káwa sọ pé kó gun wẹ́lẹ́wẹ́lẹ́. kó gúnyàn wẹ́lẹ́wẹ́lẹ́. káwa sọ pé ṣé kí ó tẹ náà kí náà ni wọ́n gíyàn wọlé ní wọ́n gé wẹ́lẹ́. ṣé wọ́n á sọ wípé kí ó tẹ ní káwá ké náà ni wọ́n ti ń gúnyàn wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn. láti rí àwọn tó gúnyàn wẹ́lẹ́wẹ́lẹ́. ìkúnni wẹ́lẹ́wẹ́lẹ́ àáfà àbọ́níkéwú kò ní sí pẹ̀lú kéwú kò ní sí pẹ̀lú àáfà. ìkúnni wẹ́lẹ́wẹ́lẹ́ pẹ̀lú àáfà oníkéwú kò ní kankan ṣe pẹ̀lú kéwú àbí àáfà. kẹ́nìkan tó wá sọ pé Tìjàníyà lòun. kẹ́nìkan tó wá sọ pé Tìjàníyà lòun. káwá bá àdó lọ́wọ́ rẹ̀. káwá bá àdó lọ́wọ́ rẹ̀. kò ní ṣe pẹ̀lú Teribiyah. kò ní ṣe pẹ̀lú Teribiyah. olómọbi tó ti rí àdó. olómọbi tó ti rí àdó. kò sí tó kàn wá pẹ̀lú yẹn. èmi ò bá yín dá sọ níjọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ mi ò bá yín dá sí. níjọ́ tí ń sọ̀rọ̀ àdó bàbá wọn bá yín dá sí rí. nígbà pé ẹ lọ papọ̀ mọ́ Teribiyah tá à ń sọ yóò bí ọ̀rọ̀. tí ẹ bá ṣe wípé ẹ lọ pa ọ̀rọ̀ àdó pọ̀ mọ́ Teribiyah tá à ń sọ òun ló máa bí ọ̀rọ̀ nísìn. tí ò sì jẹ́ ká dá sí. tí ò sì jẹ́ ká dá sí. Rasulullah sallallahu alaihi wasallam. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó ní man satara musliman satara Allah fi dunya wal akhirah. ó ní ẹni tó bá bo àṣírí mùsùlùmí ẹgbẹ́ Ọlọ́run bo àṣírí ẹ̀ láyé àti láti àmọ́. yasturuhu fi dunya salasina wa fil akhirati sab'in. Ọlọ́run bo àṣírí ẹ̀ nílé ayé ní ìgbà 30 nígbà ọgbà láti àmọ́ ìgbà 70 àṣírí ẹ̀ 70 lọ́rọ̀ bò láti àmọ́. Tánábì bá sọ yẹn. Níbi bá sọ yẹn. ẹni tó bá bọ àṣírí mùsùlùmí ẹgbẹ́. ẹni tó bá bọ àṣírí mùsùlùmí ẹgbẹ́. ẹni tó bá tún àṣírí mùsùlùmí ẹgbẹ́. ẹni tó bá tún àṣírí mùsùlùmí ẹgbẹ́ ńkọ́. ìyẹn ò ní jẹ́ ká bá yín dá sọ́rọ̀ àdó. ìyẹn ò ní jẹ́ ká bá yín dá sọ́rọ̀ àdó. àmọ́ ẹ ti sọ pé ká dá sí báyìí. àmọ́ ẹ ti sọ pé ká dá sí báyìí. torí ẹ ti lọ papọ̀ mọ́ Teribiyah. torí ẹ ti papọ̀ mọ́ Teribiyah. fúnra yín lẹ́tọ̀ náà wà o. so
àdó ẹni tí ó lọ ju àdó àbí àdó kò ṣàdó òun ló mọ ibi tó ti rí àkóso tó òun náà ò lè jáde kó sọ pé Teribiyah ló jogún àdó fún. Àwọn aládò ẹni tó ju àdó àbí òun ló mọ ibi tó ti rádò òun náà ò lè jáde kó sọ pé Teribiyah ni ló fún ládò. Mo sì ti sọ́rí. Bàbá rẹ̀ ti sọ́rí. Pé àdó. Wípé àdó. Mo ń sọ lénìí. Bàbá tún sọ lénìí. Tí àpéjọ àwọn ọlọ́dẹ tí wọ́n bá tógún tán tó ọgbọ̀n tán ṣe nǹkan. Tí àwọn ọlọ́dẹ tó bá péjọ tó pógún tó pọ̀gbọ̀n tán ṣe nǹkan. Ẹnìkan wá ní púpẹ̀ ó ṣubú lulẹ̀. Ẹnìkan wá ṣubú lulẹ̀ nínú wọn. Ẹnìkan wá yọ àdó. Ẹnìkan wá yọ àdó. Kò sí mọ̀ ń bẹ̀. Kò sí mọ̀ ń bẹ̀. Ṣé bọ́lọ́dẹ ni? Ọlọ́dẹ ni wọ́n. Ọlọ́dẹ ni gbogbo wọn. Táwọn àwọn eléégún. Táwọn eléégún. Tá bá ń ṣe nǹkan kan. Tá bá ń ṣe nǹkan kan. Tá pọ̀. Tá pọ̀. Tẹ́nìkan ṣubú lẹ́nu wọn. Tẹ́nìkan ṣubú lẹ́nu wọn. Tẹ́nìkan nu wọn bá yọ àdó. Tẹ́nìkan nu wọn bá yọ àdó. Bá láìfí. Bá láìfí. Òtórí kéléégún ni wọ́n. Àwọn onígunnu. Àwọn onígunnu. Tá bá ń ṣe nǹkan. Tá bá ń ṣe nǹkan. Tẹ́nìkan ṣubú lẹ́nu. Tẹ́nìkan ṣubú lẹ́nu wọn. Tẹ́nìkan wá yọ àdó. Tẹ́nìkan wá yọ àdó tó sọ sẹ́nìkan lápò. Bá láìfí. Kó bá láìfí torí pé onígunnu ni wọ́n. Wọ́n jọ ń ṣèkùnú papọ̀ ni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn láwùjọ àfà. Àwọn láwùjọ àfà. Kankan wá ṣẹlẹ̀ sáfà kan. Kankan wá ṣẹlẹ̀ sáfà kan. Àfà kan wá yọ tírà lápò. Àfà kan wá yọ tírà lápò. Kò yọ tẹ̀sùbá. Kò yọ tẹ̀sùbá. Àdó ló wá yọ. Àdó ló wá yọ. Ìyẹn ló ní agbára jù. Kò tiẹ̀ nídìí ọ̀rọ̀ Teribiyah. Kò nídìí ọ̀rọ̀ Teribiyah. Ẹ bá mi ka Sayyidina Umar. Ẹ bá mi ka. رسالة عمر بن الخطاب إلى نيل مصر. كان القدماء المصريون يلزمون حفلا سنويا بالليل حتى تفيض المياه ويحل الخير على الأرض، حيث كانوا يلقون بأجمل فتاة في مصر بعد أن يلبسوها أحلى الثياب والحلي، وكانوا يطلقون على يوم الفيضان. وعندما دخل سيدنا عمر بن العاص فاتحا مصر أمر بوقف عادة إلقاء الفتيات في النيل لأن ذلك ليس من الإسلام. وجاء في عصر أن النيل بعدها لم يفت، وجاء ناس يشتقون لعمر، فأرسل عمر بن العاص إلى أمير المؤمنين عمر بن الخطاب ليعلمه بالأمر، فكتب عمر خطابا وأمر عمر بأن يلاقيه في النيل، ونص هذه الرسالة هو من أمير المؤمنين إلى النيل مصر. أما بعد، فإن كنت تجري من قبلك فلا تجري، وإن كان الوارد القعار هو الذي يجريك فنسأل الله الوارد القعار أن يجريك. وجرى النيل وفاض بعدها بشكل فاك جريانه كل عام. Nta fa yìí ká yìí. Nta fa yìí ká yìí. Àbá tí máa ka kéwú. Àbá tí máa ka kéwú. Àwọn mẹ́tẹ̀ rẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa wò pé bóyá kò sí kéwú. Torí ẹlòmí inú yóò máa sọ pé kéwú sọlágbáwá fa ẹ wá rò pé bóyá àbí àmọ́ kéwú. Ní Mísírà. Ní Mísírà. Umar ibn As. Ibn As. Òní wọn lọ sí Mísírà láti lọ fi Islam lọ́lẹ̀. Òun ni wọ́n lọ sí Mísírà láti lọ fi Islam lọ́lẹ̀. Wọ́n sì ní àádà kan tán máa ṣe. Wọ́n sì ní àládà kan tán máa ṣe lọ́dọọdún. Wọ́n bá ti ṣe kíní yẹn. Wọ́n bá ti ṣe kíní yẹn. Ẹja máa ru wá láti inú odò rẹpẹtẹ máa rẹja pa rẹpẹtẹ. Ẹja ọ̀pọ̀lọpọ̀ ẹja ń ru wá láti ìsàlẹ̀ odò rẹpẹtẹ pé àwọn èèyàn rẹ̀ kápá. Kí ni wọ́n máa ṣe? Kí ni wọ́n máa ṣe? Ọmọbìnrin tí ò tí ì mọkùnrin. Ọmọbìnrin tí ò tí ì bàlágà. Wọ́n múra fún. Wọ́n múra fún. Òun wá jù sódò. Òun ni wọ́n máa jù sódò lóòyẹ̀. La ilaha illallah. Ẹ̀jẹ̀ ò fi jáde. Òun ni ọ̀pọ̀lọpọ̀ ẹja ó fi jáde. Wọ́n wá sọ fún Mọ́ọ̀bùn As. Wọ́n sọ fún Mọ́ọ̀bùn As. Nǹkan máa ṣe ni. Nǹkan àmọ́ ṣe báwọn ṣe máa rúbọ ń tàwọn ní o. Lè ṣe lè mọ ìsìlámù ò gba ilé yìí. Àbúrò ni irọ́ lè ṣe léyìí mọ́ ìsìlámù ò gba ilé yìí.
ọ̀rọ̀ di katakata. Ọ̀rọ̀ di katakata. Wọ́n ránṣẹ́ sí Umar bin Khattab. Amr bin As. Ó wá ránṣẹ́ sí Umar bin Khattab tó jẹ́ khalifa nígbà náà. Nǹkan báyìí ló ń bá mi tó rán mi wá o. Ibi tí mo wá nǹkan báyìí ni mo bá mẹ́ o. Umar bin Khattab. Umar bin Khattab. Wá kọ lẹ́tà. Ó bá kọ lẹ́tà. Ìtò kọ síbẹ̀. Ìtò kọ síbẹ̀. Ìwọ odò. Ìwọ odò. Káìpọ̀ máa kó ẹja wá látọ̀dọ̀ ara rẹ ni. Tó bá jẹ́ pé látọ̀dọ̀ ara rẹ ló ti ń pẹja wá ló ti ń sàn. Má kó ẹja wá. Má wulẹ̀ sàn, má kó ẹja wá mọ́. Pẹ̀tù wá jẹ́ pé Ọlọ́run ọba tó ní ayé tó lọ́run tó ní agbára ju gbogbo ẹ̀dá lọ tó bá ń pa ẹ́ láti àṣẹ rẹ̀ lẹ́jà fi ń dé kẹjà ó dé. Tó ẹ pé Ọlọ́run tó ní agbára tó ní ayé tó lọ́run àṣẹ rẹ̀ ló fi ń rú ló fi ń sàn ló fi ń kó ẹja wá. Kó ya rú kó kó ẹja wá. Lẹ́jà bá dé. Ìtò kọ sínú lẹ́tà. Ìtò kọ sínú lẹ́tà yẹn òun náà ni wọ́n kà fún wa yìí. Ní bá lọ jù sódò. Ní bá lọ jù sódò. Wọ́n rí ẹja kan àrírú ẹ̀. Ẹja tí wọ́n pa wọn rírú ẹ̀ rí. Àdó kan sọ sínú omi ńjọ́ náà. Àdó kan ni wọ́n sọ sínú omi ńjọ́ náà o. Ó ẹ̀gbọ́n. Wọ́n á sì sọ ìkóbẹ́rẹ́ síbẹ̀. Ìkódẹ́kọ́ ni wọ́n sì sọ síbẹ̀. Orúkọ Ọlọ́run náà sínú. Orúkọ Ọlọ́run ni wọ́n hàn sínú pépà tí wọ́n rà róbóróbó. Mo ti béèrè ìbéèrè yìí mi ò tí ì rẹ̀ ní tó dá mi láti ọ̀tẹ̀ ti béèrè. Bàbá wọn ti béèrè ìbéèrè yìí látijọ́ tó ti béèrè wọn àti rẹ̀ tó dáhùn yìí. Bàtà Ànábì dé Mọ́kà. Ìgbà tá Ànábì dé Mọ́kà. Ó bá àwọn ẹlẹ́bọ lọ́lọ́run rán sí. Àwọn ẹlẹ́bọ lọ́lọ́run rán sí. Wọ́n sì láwọn ò gbà. Wọ́n sì láwọn ò gbà. Wọ́n sì lágbára tiwọn. Wọ́n dẹ̀ ní agbára tiwọn. Confirm. Wọ́n ní oògùn. Wọ́n ní oògùn tó confirm. Nǹkan. Wọ́n ní oríṣiríṣi nǹkan lọ́wọ́. Nǹkan méjì ni ò jẹ́ kán gbà. Nǹkan méjì ni ò jẹ́ kí wọ́n gbà. Àbí bíi mẹ́ta. Àbí bíi mẹ́ta. Wọ́n á lè fòǹsà wọn lẹ̀. Wọn ò lè fòǹsà wọn lẹ̀ ó dé ní. Agbára tí wọ́n níyẹn ó gùn wọn. Agbára tí wọ́n tún níyẹn ó gùn wọn. Àwọn díẹ̀ tí wọ́n wá gbà fún Ànábì. Àwọn díẹ̀ tí wọ́n wá gbà fún Ànábì. Àtìgbà tí wọ́n pọ̀. Àtìgbà tí wọ́n pọ̀. Àwọn náà ní iṣu. Àwọn náà ní iṣu tiwọn. Wọ́n máa ní iṣu. Wọ́n máa ní iṣu. Èmi wá ń béèrè pé ṣé ọ̀dọ̀ àwọn tí wọ́n àgbà fún Ànábì náà ni wọ́n máa ń wá solution problem tá a bá ní lọ nígbà yẹn mi ò tí ì rẹni tó dá wọn lóhùn. Bàbá béèrè pé tọ̀ àwọn tí wọ́n gbà fún Ànábì yẹn tí wọ́n ní iṣu yẹn sí ọ̀dọ̀ àwọn tí wọn ò gbà fún Ànábì tí wọ́n lágbára yẹn sọ́dọ̀ wọn ni wọ́n máa ń bá ìrànlọ́wọ́ iṣu tí wọ́n lọ ní àbọ̀dọ̀ Ànábì. Bóyá obìnrin lórí ìkúnlẹ̀ kò tètè rọ́mọ bí. Bóyá obìnrin lórí ìkúnlẹ̀ kò tètè rọ́mọ bí. Sọ́dọ̀ àwọn èèyàn ni à ń lọ. Sọ́dọ̀ àwọn bàbá wọn tí wọ́n láwọn fẹ́ sin wọn lẹ̀ yẹn sọ́dọ̀ wọn ni wọ́n máa ń lọ ní. Ìtò dá èmi lójú. Ìtò dá bàbá wa lójú tó dá wa lójú. Gbogbo táyé tá Ànábì ó fi ṣe ayé rẹ̀. Gbogbo tá Ànábì ó fi ṣe ayé rẹ̀. Àtàwọn tí wọ́n bá gbà fún. Àtàwọn tó bá gbà fún. Àti gbogbo ayé lápapọ̀. Àti gbogbo ayé lápapọ̀ tó bá gbà. Gbogbo ẹ̀ lọ́lọ́ fún Ànábì Muhammad. Gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́ yọ̀dá fún Ànábì Muhammad. Wà á dẹ̀ rí tírísìtì àdó ń bẹ̀. Dẹ̀ rí tírísìtì àdó àbí kò dẹ̀ ń bẹ̀. Àárí. Ó dẹ̀ kò sólúpọ̀ òun bẹ̀. Níbo la ti rí yẹn? Níbo lẹ́yìn tí wọ́n rí yẹn o? Ẹlẹ́sìn wọn ò dáa. Ẹlẹ́sìn wọn ò dáa. Ẹ̀sìn ń ṣe ìṣesí wọn. Ẹ̀sìn ń wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn. Ẹ̀ ń ṣèṣe sí wọn. Ọwọ́ mi ní. Man tashabbaha biqawmin fahuwa minhum. Àwọn tí Ànábì ránṣẹ́. Àwọn tó Ànábì ránṣẹ́. Wọ́n wọ̀ ìlú kan. Wọ́n wọ̀ ìlú kan. Wọ́n béèrè oúnjẹ wọn fún wa lóúnjẹ. Wọ́n béèrè oúnjẹ wọn fún ọ lóúnjẹ. Wọ́n béèrè omi wọn fún ọ. Wọ́n béèrè omi wọn fún ọ lómi. Wọ́n béèrè ilé wọn fún ọ. Wọ́n béèrè ilé wọn fún wọn ní ààyè tí wọ́n sùn sí. Lejò bá sàn kan nù wọn. Ejò sì sàn kan nínú wọn. Nígbà wá bá àwọn jàmáà tí wọ́n béèrè oúnjẹ tí wọ́n fún lóúnjẹ. Lọ́wọ́ bẹ́ẹ̀ bá wọn jàmáà àwọn tí wọ́n béèrè oúnjẹ tí wọ́n fún lóúnjẹ. Ejò sàn kan nù àwọn. Ejò sàn kan nù àwọn o. Ẹni ń tẹ́ lè ṣe. Ṣé ẹni tẹ́ ẹ lè ṣe? Ẹni tá lè ṣe. Wọ́n lá ní tá lè ṣe. Ẹni gbà wọn lálejò. Àmọ́ ẹ gbà wọn lálejò náà. Ẹ má bínú. Àwọn náà bá bùkátà lọ́dọ̀ yẹn ẹ̀ gbé wá. Ẹ má bínú. Ẹ má bínú. Sọ̀rọ̀ ẹ má bínú. Wọ́n dẹ̀ tọ̀ kí sọ̀rọ̀ ẹ má bínú. Wọ́n sọ tí wọ́n gbà. Wọ́n sọ tí wọ́n gbà. Wọ́n sì san. Wọ́n sì san. Kí ni wọ́n ṣe? Súratul Fátíhà ni wọ́n kà. Wọ́n mú kó bẹ̀rẹ̀ jáde. Wọ́n ò mú kó bẹ̀rẹ̀ jáde. سافر جماعة من أصحاب رسول الله صلى الله عليه وسلم ونزلوا في حج من أحياء العرب وطلبوا عشاء فلم يؤتوا بعشاء
بخلوا عليهم بالطعام وفي الليل لدغت حية رئيس الحي فأتوا إلى ضيف قالوا لهم هل عندكم من راك؟ قال واحد منهم نعم أنا أراكي ولكن طلبناكم العشاء ولم تؤتونا إذا لا نراكي لكم إلا أن تدفعوا ثمنا قالوا كم؟ قال قطيع من الغنم فدفعوا له قطيعا من الغنم فقرأ سورة الفاتحة على رئيس فنزل سم فبرئ في الإن. Fatiha ni wọ́n kà. Fatiha ni wọ́n kà. Wọ́n mú kó bẹ̀rẹ̀ jáde. Wọ́n ò mú kó bẹ̀rẹ̀ jáde o. Fatiha ni wọ́n kà náà fi porú ejò lọ́dọ̀ àwọn tí wọ́n délùú wọn tí wọ́n ò gbà wọ́n lálejò. Fatiha ni wọ́n ké nígbà tẹ́jọ san wọ́n. Orú ejò sì jáde ó sì lálàáfíà. Láì jọ àdó wọn ò sì yọ̀ kó bẹ̀rẹ̀ kódà kò sólú gbòhùn. Ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ pé náà máa amúrú ìsáàrà dà sí àyàkúlẹ̀ òkun fàyàkùn yẹn. Ó máa ń yá àwọn èèyàn kan nínú àwọn ẹrú ẹ̀. Ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ nínú Kùránì wípé ìsáàrà máa amúrú ìsáàrà dà sí àyàkúlẹ̀ òkun fàyàkùn. Ọlọ́run ló ń yá àwọn kan nínú àwọn ẹrú ẹ̀. Ọlọ́run á máa yá wọn. A sì pera wa lẹ́ni Ọlọ́run. A sì pera wa lẹ́ni Ọlọ́run. Báyìí pọ́lọ̀ ń yá wa nìyẹn. Báyìí pọ́lọ̀ ń yá wa nìyẹn. Bàbá wa nu ẹni tọ́lọ̀ ń yá. Bàbá wà nínú ẹni tọ́lọ̀ ń yá nìyẹn. Fún fàyàkùn. Fún fàyàkùn. Kò nídìí à ń sọ kìnnì kan sí. Kò nídìí à ń sọ àdó sára ẹni lápò. Dìde. Dìde ló sì dìde. Kò nídìí kó bẹ̀rẹ̀. Dìde lẹ̀ ló sì dìde. Inshallah. Amẹ́ríkàsì náà bí gbogbo ọ̀rọ̀ yìí èmi ò bá yín dá sọ́rọ̀ àdó. Àwọn Amẹ́ríkàsì ni wọ́n ju gbogbo ọ̀rọ̀ yìí o. Àwọn ọ̀bá yín dá sọ́rọ̀ àdó o. Àlàyé là ń ṣe. Àlàyé là ń ṣe kò sí tó kàn wá pẹ̀lú àdó láàrin ara yín o. Márífà. Márífà. Lábùdá mi náà ni márífà. Ọ̀rọ̀ èèyàn ní ká lọ ní márífà. Wọ́n máa ń kọrin kan ní skul níjọ́un. Wọ́n máa ń kọrin kan ní skul níjọ́un. Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè. Ìwé kíkọ láìsí ọkọ́ pẹ̀lú àdá kò ì pé o. Kò ì pé o. Iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o. Kò ì pé o. Nígbà tí ọkọ́ àtàdá yọ ọ́ nù ìwé náà ni wàhálà dé sí Nàìjíríà. Ṣé nígbà tí ọkọ́ àtàdá tó jọ kúrò nínú ìwé òun náà ni wàhálà dé sí Nàìjíríà. Bidúni ni márífà. Bidúni ni márífà. Islam. Ti Islam. Islam ò tí ì pé. Islam ò tí ì pé o. Allah Akbar. Wàláì kò tí ì pé. Wàláì kò tí ì pé. Islam láìsí márífà ìmọ̀ Ọlọ́run láìsí tẹ́rbíyà. Islam ò tí ì pé o. Lábùdá mi náà Teribiyah. Ọ̀rọ̀ ẹ̀yà òun ni tẹ́rbíyà mímọ̀ Ọlọ́run wíwá Ọlọ́run mímọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀yà ni. Adé ti sọ ilẹ̀ ti mọ́. Bàbá Adé ti sọ ilẹ̀ ti mọ́. Ẹnìkan ò lè pàjá lọ́kọ̀ fún wa mọ́. Lọ́wọ́ rárá o. A ti gbọ́ ojú ti là. Ilẹ̀ ti mọ́. Ilẹ̀ ti mọ́. So dọ́rọ̀ aládò ti rí nù. Bọ́rọ̀ aládò ti rí tiẹ̀ nìyẹn. Àdó kò ní ṣe pẹ̀lú Teribiyah. Àdó sísọ síra ẹni lápò kò ní í ṣe. Ẹni bá bá àdó lọ́wọ́ rẹ̀. Kò ní í ṣe pẹ̀lú Teribiyah o. Ẹni bá ti bá àdó lọ́wọ́. Ẹni tẹ́ ẹ bá ti bá àdó lọ́wọ́ rẹ̀ láàrin ara yín. Àbí nǹkan kan àbúrò ẹlòmíì náà yàtọ̀ sóhun. Àbẹ́lòmíì náà yàtọ̀ sóhun láàrin ara yín. Ẹ wá bá kinní kan lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá ti lè bá kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀. Ó yàtọ̀ sí Teribiyah wà. Teribiyah yàtọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́. Teribiyah kò ní kó lọ máa ṣe nǹkan míì yàtọ̀ sí ti Teribiyah wí. Teribiyah kọ́ ló sọ pé kọ́ lọ máa ṣe nǹkan míì yàtọ̀ sí Teribiyah wí. Ó sì pé ìsìláàmù àbí ìjà àfà kọ́ ló rán ẹni tó lọ górí èèyàn tó kùyàn kì í ṣe sáàfà ló rán. Bó ṣe jẹ́ wípé kìí ṣe Islam àbí ìjà àfà àbí kéwú ló rán èèyàn lọ ẹni tó lọ gé orí èèyàn tó kùyàn wẹ́lẹ́wẹ́lẹ́. Bó ṣe jẹ́ wípé kìí ṣe ìjà àfà àbí kéwú ló rán. Bẹ́ẹ̀ ni kìí ṣe Teribiyah ló rán o. Teribiyah yàtọ̀ gédégédé. Ó dárí ìrìn àjò ara ẹ̀ ni.
ojú ọ̀nà mímọ́ Ọlọ́run nìyẹn ó jẹ́ bó ṣe jẹ́. ìyẹn jẹ́ bó ṣe